mùdírù wa pọ̀ láyé lónìí tó ṣe pé aṣàfẹ́kù nǹkan méjì lára wọn ẹni tá a pè ní mùdírù a bá sìrájù lára ẹ̀ a wà bẹ̀rẹ̀ pé ṣé sìrájù tó gbé dání ń sọ wà mùdírù só lè tàn mọ́lẹ̀ fún ẹlòmíì. àwọn èèyàn ti lo ayé ṣáájú bàbá Àgbàlá Agége wọ́n sì máa kéwú wọ́n sì kọ tírà àmọ́ kí ló dé tó jásí pé ńgbà tí wọ́n kú àpọ́nlé wọn náà tó kú nítorí lè fi ṣe fáàrí inú wa bàbá rẹ ni kò nírú ẹ̀ o lè sọ fún akọ́mọ márìkàsì yẹn n ta béèrè lára ẹni pé so ní irú wa ṣe àdámà kí ló dé tẹ sọ̀rọ̀ tán tẹ ní kẹlòmíì mọ̀ sọ́lé o ń sọ ọmọ márìkàsì torí tí bàbá bá sọ̀rọ̀ tán bàbá máa fààyè lẹ̀ pé ẹ sọ́lé. bàbá wúwo púpọ̀ ọ̀nkù mi ọmọ wọn tó jọkùnrin ọmọ kan náà lọ́lọ́run bùn wọn ọkùnrin sí ni wọ́n ń gbéyàwó léni àwọn àfa wa méjèèjì mọ bí mo ṣe dérí kodò ńjọ́ tí àwọn àfa ń jíṣẹ́ àmọ́ṣe bàbá Mádìbò ṣe é dákọjá kò ṣe é dákọjá rárá abẹ àwọn àfa àtàfi kó ń bẹ ni à ń bọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ àfa títún máa tẹ̀lé wa kì í wọn náà ń ṣe ìyàwó lẹ́nu ẹ dákun ó yẹ kí kíkí ń pọ̀ torí ẹni tí ò bá mọ̀ yàn kí tó bá déwájú Ọlọ́run ọba tó ní gan òní kí. Allahu akbar. Ọlọ́run fẹ́ràn kíkí púpọ̀ ó dàrú mọ́ ó fẹ́ dàrú mọ́ Ànábì lójú. Sallallahu alayhi wa sallam. nígbà tó dé gbangba Ọlọ́run ní Isra'u wal Mi'raj ẹ wá ń wo pé báwo náà ti kíyàn bí lẹ́ẹ̀lẹ́ fi bú ẹ̀dá Ọlọ́run tí ń bá ń kíra wọn bákan bó ṣe yé ni ibi tá ti ń dọ̀bálẹ̀ kíra wọn tẹ́yìn bá náwó kíra yín ẹ má bu wọn bẹ̀ n tó bá ọ̀dọ̀ wọn mu ni kí ẹ dọ̀bálẹ̀. Ọlọ́run fi ni ó dáa máa wí báyìí gbogbo kíkí àwa la ní ó túmọ̀ sí pé gbogbo kíkí nìyẹn Ọlọ́run náà ló wà ní ibẹ̀. mo kí ẹ̀yin àfa lápò tún mi bí àfa wa gba Mudiru Haruna Rashid. Adama Allahu hayatahu. mo fi bàbá wa gba ní agbára rẹ̀ kí. Adama Allahu hayatahu. àwọn náà mo wá fi kí gbogbo ẹ̀yin àfa mẹ́rin pé wa ilal hamad. Insha Allah. mo kí olóyè àgbà ẹni rè dókítà wa alikali. Adama Allahu hayatahu wa dawlatahu. ẹ lọ máa yé yín kó wá ní kó máa yé rẹ̀. Yakumullah. Ọlọ́run ti tóbi iṣẹ́ tó wá sọ ọ́ di tó tóbi ó tóbi náà ló bá ju sẹ́wọ̀n lẹ̀ iṣẹ́ wọn máa tóbi lọ àmọ́ wo padà kéré. Allah. dókítà ó lè lóòótọ́ torí ìmọ̀ díẹ̀ kan fi pè yẹn ní. Dókítà. mo kí n púpọ̀ Ọlọ́run jẹ́ mi yóò gùn. Àmín ya Allah. bẹ́ẹ̀ tí máa yí kí láàrin wa ẹ ní àsọ̀bíyà rárá ó jẹ́ gbádùn yín. Yakumullah. ẹ máa yé gbé ń sọ̀rọ̀ yín fún abamukadamu jọ kan mo ní wọ́n ń pe tíra kan ní hadabu duniya mo ní dókítà mọ̀ ọ́ púpọ̀ àwa níbo mo sì mọ̀ mo ní à ẹ rí bá ṣe ń yí láàrin gbogbo wa ní dókítà ẹ ní sọnù láéláé. Àmín ya Allah. kí n pé wa ilal hamam. Insha Allah. alihabro mo kí ẹ̀yin ya fún lóye tẹ̀sí dáhùn ní gbogbo ayé ọba mi máa dá yín lóhùn lọ. Àmín ya Allah. mo kí àfáwà Sàlátì. Adama Allahu hayatahu. ẹ bá ń kí bàbá olóyè bàbá ọba ìlú Ìlọrin. Adama Allahu hayatahu shaykh. mo kí n pé wa ilal hamam. Insha Allah. jẹ́ kí n wá sọ̀rọ̀ yín. Al-abrar. onídìí wá sí ma èyí tí dókítà ti sọ ní náà wá sí ni. àbá mo kí ẹ̀yin náà. Adama Allahu hayatakum. mo fẹ́ kí iná mo fi lè jókòó ti bàbá. láàrin jẹ́ kí mú mi ní òsinmi díẹ̀. ẹ kúṣẹ́. Akramakum. bàbá wa gba Lágége
رحمه الله تعالى آمين. wọ́n pín àwọn àfáà sí mẹ́rin wọ́n sì sọ̀rọ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀. onímímọ̀ tí ó máa kọ́yàn ó wà. bàbá ṣàlàyé onímímọ̀ tí ó máa kọ́yàn. bàbá ṣàlàyé onímímọ̀ tí ó máa ṣe wáàsí káàkiri. bàbá wa ṣàlàyé àwọn aláṣírí. tán láṣírí ọlọ́run á máa pè wọ́n ló ń súfí. ìran kẹrin làwọn ń jálàbí. الله. bàbá ni mo wá fẹ́ kẹ́ wò. ọ̀rọ̀ méjì ni bá sọ ń bí tọ́ra àdánwò kan ìdánwò ni kì í ṣàdánwò kọ́lọ́mọ́sọ́dọ̀ àdánwò máa wà lọ́wọ́. آمين يا الله. ó ń ṣẹlẹ̀ lágboolé àwọn àfà. ọjà tẹ́ gbé kalẹ̀ yìí bọ́lọ̀ ń ṣe bá yín ta yìí àwọn tọ́lọ̀ ń rán àwọn èèyàn sì máa wá wọn kì í pé ó dàbí pé lágbájá wá sóde lágbájá èló ló nọ́mbẹ̀ ẹ bá ń gba nọ́mbà rẹ̀ wọ́n wá há káàkiri kò pọn dandan kó ṣe pé ẹni ọlọ́run bá ti gbé dìde tó ránṣẹ́ nìkan ni ó rán sí wọn náà. الله أكبر. ẹ máa pin àwọn alárànṣẹ́ Islam ẹ máa pin wọ́n lẹ́mìí báwọn. àmọ́ bẹ́ẹ̀ ni kí à ń lọ lẹ́nìí. آنكم. ntẹ́lẹ̀ fẹ́ máa ṣe ó dá mi lójú kó yé yín. àwọn ẹni rere tó bá fẹ́ ròyìn àwọn àfa sífàtú sọ̀lìhínà sífàtú lè ulamahi ìròyìn àwọn àfa arọ̀bànìyí àwọn àfa tán ní ọlọ́run tán mọ ọlọ́run tó bá fẹ́ ka ìròyìn wọn lákọ̀ọ́kọ́ alikawunu alama kẹ́ni alayhi rasul wọn ní báwo la Nábì ti ṣe. صلى الله عليه وسلم. في العقيدة والعبادة وهدب التعليم والتواضع والسلوك. كرمكم الله. nǹkan márùn yìí ẹ gbọ́dọ̀ bá lára mùdírù ẹni tó fẹ́ darí ilé kéwù kan. mùdírù wa pọ̀ láyé lónìí tó ṣe pé aṣàfẹ́kù nǹkan méjì lára wọn. ẹni tá a pè ní mùdírù á bá ṣèrà jù lára ẹ̀. á wàá béèrè pé ṣé ṣèrà jù tó gbé dání ń sọ wà mùdírù. كرمكم الله. só lè tàn mọ́lẹ̀ fún. ẹlòmíì. làwọn tí wọ́n ma ọ̀rọ̀ sọ tó bá fẹ́ sọ̀rọ̀ babalágége wa ní mátàlì kìrámù wọ́n wà lẹ́wọ̀ wọ́n kọ́ dọ́wọ́ wà má dọ́wọ́. ماتل الكرام وولوا ومدوا وقضوا. ومات من بعدهم تلك الكرامة. ومات من بعدهم تلك الكرامة. àwọn èèyàn ti lu ayé ṣáájú bàbá Àgbàlá Gégé. رحمه الله تعالى آمين. wọ́n sì máa kéwú wọ́n sì kọ tírà àmọ́ kí ló dé tó jásí pé ńgbà tí wọ́n kú àpọ́nlé wọn náà tó kú. bí bàbá rẹ̀ bá bí ni ọmọ rẹ̀ ò lè fi ṣe fáàrí nítorí lè fi ṣe fáàrí nínú wa bàbá rẹ̀ ni kò nírú ẹ̀. o lè sọ fún akọ́mọ mọ́ríkàsì yẹn n ta béèrè lára ẹni pé so ní irú wa ṣe Ádámà. رحمه الله تعالى آمين. ẹni tí wọ́n wá ń pè ní bàbá yẹn mátàlẹ̀ kàrímù wọ́n wà láà wákọ́dọ̀ wà má dán. مات الكريم وولى ومدى وقضى. àmọ́ wà lámúyẹ̀mú tí min ba'dihi tilikal karama. ولم يمت من بعده تلك الكرامة. Àgbàlá Gégé nìkan ni wọ́n kú tápẹ́lẹ́ Ọlọ́run tí kìrámù ara wọn kú tẹ̀lé wọn. الله أكبر.
ìbejì bàbá Lágége. ẹ má bínú o nínú tírà bàbá Lágége tí wọ́n kọ al-Islam fi Nàìjíríà gbàtí bàbá kọ tán ìtàn sọ bẹ́ẹ̀ bàbá wa náwó tírà ń sí Málàkàn àgbàlagbà nínú àwọn Haúsá wọn a máa pè ní Muhammad bun Nasir Muhammad dánlóhùn láre. فلا أراه إلا كمن أحيا مواتا. bàbá ni wo tírà yìí bá mi wò wò al-Islam fi Nàìjíríà ẹ lọ wò mbẹ bàbá ni bá mi wò. Tírà yìí wò. kí ló dé tẹ sọ̀rọ̀ tán tẹ ní kẹlòmíì má sọ lé òun sọ Amẹ́ríkà sí torí tí bàbá bá sọ̀rọ̀ tán bàbá máa fààyè lẹ̀ pé ẹ sọ lé. bẹ́ẹ̀ bá fẹ́ kí ibi máa jẹ́ ààyè lọ ẹ fààyè lẹ̀ káwọn èèyàn máa sọ lé. bí bàbá ti tó ní bàbá wa gbé tírà láti bí látòdìdí Èkó yìí pé Nasir Muhammad Nasir wo gbàtẹ́ nìyẹn wá wo tírà yẹn tó wá bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì nínú kọ́mẹ́ǹtì yẹn ni pé. فلا أراه إلا كمن أحيا أمواتا. wọ́n ní ṣe Adama ó ní mo rí mi fi ń wé nkankan ntí mo lè fi ń wé láyé ni pé ẹni tó wá sọ òkú dálà yìí kì í ṣe pé ẹni tó wá jí òkú má tún pé ẹni tó wá jí òkú Ọlọ́run nìkan ló ní kápá àti jẹni tó ti kú àtàwọn èèyàn díẹ̀ bẹ́ẹ̀ ni ó bu àwọn kan àwọn ẹ̀dá kan wà tí nǹkan wọn bá sọnù sọ́wọ́ ẹni tó ti kú Ọlọ́run bù wọn ní kápá pé jí kó béèrè ń bọ̀ lọ gbé pamọ́ sí. ìwọ ni òye yìí ní yá wọn mi má ní òsì. wọ́n ní ọ̀pọ̀ èèyàn náà ní mí tó ṣe pọ́kù ni wọ́n ní tí mo fi bàbá ẹ̀ wé ni ẹni tí ó wá sọ àwọn èèyàn di alààyè pé má kú mọ́. وأنعش عظاما رفاتا. wọ́n ní tí mo fi ṣe Ádámà wé ni ẹni tó wá sọ eegun tó ti ju ipe ọyá máa yè tí ìbáyé pé ṣe Ádámà ni wọ́n sọ ẹni eegun tó ti ju di alààyè lóòótọ́ àwọn tó ti lọ wọn ọlá mímọ̀ ní jẹ́ arántí pé wọ́n tún ṣẹ́kù. فهل فوق ما فعل يوجد شيء. ìyẹn ni ìfẹ́ ń fi máa bọ́ sẹ́mi àwọn ọmọ kí ń gbà mí là á fi máa sọ yí pé kò sí irúṣẹ́ Ádámà ìfẹ́ ń ní ń bọ́ sí wa lẹ́mìí bọ́tí a gbọ́dọ̀ tètè padà ká mọ̀ sẹ́ lọ́hùn bẹ́ẹ̀ tọ́lá àwọn kan náà ti wíru ẹ̀ ṣáájú ẹgbọ́n tá a fà ń wí ó ní pé. وأنعش عظاما رفاتا. mo ti kúrò mẹ́ẹ̀. فهل فوق ما فعل يوجد شيء يفتخر به علم الإسلام في هذه الأقطار. béèrè ọ̀rọ̀ wọ́n ní fahal ǹjẹ́. فوق ما فعل يوجد شيء. ẹ̀yin èèyàn dákun hal fawqa ma fa'ala. يوجد شيء. kọ́lábalẹ̀ láre mú kàn ní ìdí ẹ fúngbà díẹ̀ ni. Anakumullah. ó ní bàbá òun béèrè ọ̀rọ̀ àwọn ọmọ kéwù ni o torí pé àárín wa ní ti ń dàrú torí ilé kéwù tẹ dálẹ̀ yìí àdàbí ó kéwù mbẹ sùmùrà ó kéwù mbẹ mọ̀rìkàsí ó kéwù mbẹ agbárìkìdé ọmọ ó kéwù mbẹ tí ìwà bẹ́ẹ̀ bá wà. ó wá bi wá léèrè ó bi ayé léèrè lọ́dún náà yìí pé ǹjẹ́ ẹ bá mi rí ẹnìkan tó ṣiṣẹ́ tó ju bàbá yẹn lọ sáré nìkan tá a lè fi compare rẹ̀ tó ṣe ń tó ju torí kíni. يفتخر به علم الإسلام في هذه الأقطار. tá a wá lè mú iṣẹ́ rẹ̀ tá a fi ṣe ìyẹn rẹ̀ nínú agbègbè wa yìí ẹ sọ̀rọ̀ tíra yẹn al-Islam fil. Nàìjíríà. àbá mi ló kọ́ táwa mọ̀ pọ́lọ́ ń bùn wa nírú ẹ̀bùn tó pọ̀ bẹ́ẹ̀ mudir ibẹ̀ ni ẹja gbẹ́sẹ̀ lé o tá a bá gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ ó dá mi lójú pé ìfẹ́ wa èrò wa nínú ìfẹ́ tá a fi ń jẹ́ ìbejì
Baba Lágége. èrò wọn ó padà ṣẹ lórí tiwa náà lónìí àti lọ́la wasalaamu alaykum.